àwọn ajínigbé yìí pa oníṣòwò kan wọ́n tún jíyàwó rẹ̀ gbé lọ́wọ́ bá tẹ̀ wọ́n. àwọn ọlọ́pàá agbègbè kan báyìí níjọba ìbílẹ̀ Mubi nípínlẹ̀ Adamawa ti sọ pé gbàrà táwọn bá ti parí gbogbo ìwádìí àwọn tán lórí ẹ̀sùn ìwà ìjínigbé pẹ̀lú ti ìpànìyàn tí wọ́n fi kan àwọn afurasí ọ̀daràn méjì kan ọ̀gbẹ́ni Muhammad Bello pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ọ̀gbẹ́ni Abubakar Malam làwọn ti máa gbé àwọn méjèèjì lọ sílé ẹjọ́ fún ìdájọ́ tó péye lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. àtẹ̀jáde pàtàkì kan látọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ náà SP Suleiman Yahaya èyí tó fi síta lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù yìí fìdí rẹ̀ múlẹ̀ pé ṣe làwọn ọ̀daràn méjèèjì náà gbìmọ̀pọ̀ láti gbẹ̀mí oníṣòwò pàtàkì kan olóògbé Ahmad Muhammad tí wọ́n sì tún jí ìyàwó olóògbé náà abilékọ Aisha Ahmad yìí gbé sá lọ kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. ẹ̀ṣẹ̀ tí àwọn ọ̀daràn méjèèjì yìí ṣẹ̀ ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé ó lòdì sófin ìpínlẹ̀ náà pátápátá àti pé ìjìyà ńlá ló wà fẹ́ni yòówù tọ́wọ́ òfin bá tẹ̀ pé ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ láwùjọ wa. nínú ọ̀rọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún lórí àṣeyọrí àwọn ọlọ́pàá láti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà ló ti sọ pé gẹ́gẹ́ bí ìpinnu iléeṣẹ́ ọlọ́pàá láti kápá gbogbo ìwà ọ̀daràn nípínlẹ̀ Adamawa àwọn ọlọ́pàá ìjọba ìbílẹ̀ Mubi ti tún ṣe àṣeyọrí pàtàkì kan nípa bí wọ́n ti ṣe lọ fọwọ́ òfin mú àwọn ọ̀daràn kan tí wọ́n jí àwọn aráàlú gbé báyìí. ọjọ́ 3 oṣù yìí la gbọ́ pé àwọn ajínigbé kan lọ pa olóògbé Ahmad Mohammed nílé rẹ̀ kan tó wà lágbègbè Dingi níjọba ìbílẹ̀ Mubi nípínlẹ̀ Adamawa tí wọ́n sì tún jí ìyàwó rẹ̀ abilékọ Aisha Ahmad gbé sá lọ. wọ́n tún ti gba owó tí wọ́n béèrè lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí náà tán kó tó di pé àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ wọn tọ́wọ́ sì tẹ̀ méjì lára àwọn ọ̀daràn náà báyìí. lára àwọn ẹni tọ́wọ́ tẹ̀ lórí ọ̀rọ̀ náà ni Muhammad Bello ẹni ọdún 22 tó ń gbé lágbègbè Jere-Gada pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Abubakar Malam ẹni ọdún 26 tó ń gbé lágbègbè Dibis níjọba ìbílẹ̀ Mubi yìí kan náà. odidi ọjọ́ 3 gbáko ni ìyàwó olóògbé náà fi wà lọ́dọ̀ àwọn ọ̀daràn náà nínú igbó ńlá kan tí wọ́n sá pamọ́ sí tí wọ́n sì ń béèrè owó ńlá lọ́wọ́ àwọn ẹbí ìyàwó ilé náà pé àfi káwọn gba owó ọ̀hún kó tó di pé wọ́n ju ẹni wọn tó wà láhàámọ́ sílẹ̀. lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún CP Afọlábí Babátọ́pẹ́ ti gbóṣùbà ńlá kan fún DPO tẹ̀sán ìjọba ìbílẹ̀ Mubi yìí fún akọ iṣẹ́ tóun pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣe láti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà. ó ní lára ìpinnu òun láti fọ ìpínlẹ̀ náà mọ́ dáadáa ní iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún wà. bákan náà ló ní gbogbo ohun táwọn ikọ̀ àkànṣe tó ń gbógun ti ìwà ìjínigbé lágbègbè náà nílò pátá lòun máa pèsè rẹ̀ fún wọn kí iṣẹ́ náà lè rọrùn dáadáa fún wọn láti ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.